that we wish to respect, seek the Imperial Majesty's moral and material support as we plan to take this production on educational tour across selected Yoruba towns. Yoruba-speaking towns, to teach and to celebrate our heritage through powerful lens of theatre. Now, sit back and travel with us as we unveil the display of culture, courage, and pride of Ijaye. Thank you. Ile-Ife ìwúrí fún gbogbo wa àwọn Yorùbá. Ẹ jẹ́ sọ pé ká
kábíyèsí o. Gbogbo ẹni tẹ́ tó pa bẹ́ẹ̀ jókòó sórí gbàgede bí tẹ́ wà yẹn, bàbá máa ṣàdúrà fún yín. Báwo tí ẹ̀ mọ̀ tán ilé ìta àti rí yìí náà ó ti fi hàn wá. Ẹja sọ pé kábíyèsí. That's 2 years. Please let's put our hands together for 2 years. Please put your hands together for her. Please. Ta ló máa má kí ẹ báyìí? Ṣé àwọn tó mẹ́ṣe nínú ọ̀dọ́ náà? Olú agbára palace agbára palace agbára ẹ lọ mọ ẹ ní student yìí olú agbára fi ṣíkẹ́tọ̀ ẹ̀dá ló ń bọ̀. Kí ló tẹ̀ ṣe ń bẹ́ kí wá gbé wá sàfin? Ẹ kàn ní kẹ́ gbé wá sàfin. Ó yẹ kó tẹ̀ ọ́ fúnra yẹn. Ẹja sọ pé kábíyèsí o. Ẹja sọ pé kábíyèsí o. Ẹ pàtẹ́wọ́ fúnra yẹn. Ẹdúró ogun tẹ̀lé pé ìyàwó fún mi ò gbádùn gan o. Àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọdé ló yẹ ẹ̀kọ́ yẹn. Pàtó fún ẹ lágbára. Wọ́n ti fún ẹ ní múfì wò. Ẹni fún ẹ lọ́wọ́ rẹ̀. Ṣé ń bọ̀ tuntun àti lódodo tó ṣí gbogbo ẹ̀?
lóòótọ́ ni àbọ̀ fi kọ́ gbogbo bẹ̀rẹ̀ lẹ́tọ́rà ìdílé ṣé nínú bí ẹ ṣe máa ń ṣeré ìtàgé náà ni wọ́n láti ṣe lóòótọ́ àti lódodo ṣé wọ́n fi kúrò bí wọ́n ní ẹni lọ́fẹ̀ẹ́ lóko irọ́ lẹ́pa ẹni sùn ṣé tòótọ́ lẹ̀ sọ àbí irọ́ kúrò bí sórí ìgbàgbọ́ rí kúrò bí orí kan kúrò bí orí kan orí lẹ́yìn ẹjọ ṣé pé bá profession yìí lọ nìyẹn ẹṣọ ẹni sùúrù ṣọ ẹrù bẹ́ẹ̀ ṣé wọ́n fi gbogbo bàbá òfin wọ́n kúrò nígbà ó wọ̀ wọ́n tó rọ̀ nìkan ló ń wò ṣé àti pé. ọyẹ máa ẹni Adeyeye ẹyẹ ká ṣe sí kí lẹ pé. ṣé kókè kò kí ṣòótọ́ ẹ jẹ́ ọwọ́ fún mi ó lè ní kúrú mi ṣùgbọ́n rárá àwọn ọmọ yẹn wọ kankan. Sí kankan dá. There's something on that. Yes, sir. Ó lè kúrú mi ò lè. Lẹ́bùn kúrú mi wà. Masters náà ṣe àbótúgba masters nínú ó lè ṣe dáadáa ó ṣe dáadáa ṣùgbọ́n táwọn ọmọ yẹn bá jáde èèyàn mélòó ló wo state play nísìn ṣẹ́gun ṣé wọ́n kàn wá yunifásitì torí wọ́n fẹ́ wá ka theatre art torí láyé àwọn tó Wọlé Ṣóyínká ayé ṣe dájú báyìí lọ báwo lè ṣe wọ́n ní support awareness. ok bí a torí ẹ̀rẹ̀ tí bí àwọn ẹ̀rẹ̀ tẹ̀ ṣe mú mi mọ́lẹ̀ báyìí torí mídíà náà wà fún ó wà olówó jù láti lọ jẹ́ káwọn èèyàn wò wàhálà ẹ̀kọ́ rí ìkọ́ tí ẹ̀ nọlẹ̀ mẹ́rin àánú ẹ̀ ṣe mí ẹ̀yin lẹ́ nọlẹ̀ ọmọ ìkẹ́lẹ́ wọn lò kú nọlẹ̀ owó borí dáadáa ẹ pàtẹ́ fún ẹ̀ lẹ́kọ̀ọ́ sí àwọn ọmọ tó dọ́gbọ́n lójú làwọn ọmọ tó ń lùlù yẹn ṣé kéékèèké ṣé university student ni wọ́n ni. kí ló kẹ́ ṣọ́ yẹ pẹ̀lú àwọn ọmọ university. ṣé wọ́n ló làwọn ọmọ ìjọba ẹ̀ ṣé wọ́n ló bí wọn. àwọn ọmọọṣẹ́ ilé bí orí wọn rí. àwọn tí a rò kúrò pé ara yín ni wọ́n so má bá wọn ṣiṣẹ́ nínú ọgbà lẹ́tọ́rà àwọn student yìí mo fún ní ọmọ ìlú ṣé lẹ́tọ́rà náà ni ṣoṣo yìí. lẹ́tọ́rà ni. Institute of Cultural Studies. Institute of Cultural Studies. lẹ́tọ́rà ni àbí o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Staff. kí ló pé. Staff. ló fò yé mi o. o ṣáà ṣe student. ṣé wọn náà wà náà àjẹ tó ṣí gbogbo kí ni ẹ. mo fẹ́ wá já wọn kúrú wípé ẹlẹ́rìí. ṣé ilẹ̀ ni iná tẹ lò ilẹ̀ gbé náà ẹ̀ wá ṣé dìpámẹ́ǹtì wo ni lọ. kí ló dé ìwà kejì dìpámẹ́ǹtì kí ló ló wá pọ̀ sí láti ṣe èlò ló pọ̀ sí ìdòdúsà láti $200,000 àwùjọ àyò tó ìwọ gẹ́gẹ́ ní ìdòdúsà owó tí wọ́n ní gbogbo wọn máa tó máa fẹ́ tiẹ̀ lọ́tọ̀. màá wá dúró yín máa ràn yín lọ́wọ́ lẹ́tọ̀ àtàlọ́ lórí gbogbo lẹ́tọ̀ àbí.
Dr. Kiri Dr. Lawal ṣé ilẹ̀ challenge Kúrúnmí orí ta ni àwọn alábàánú bá jà ẹ̀ náà tó ní jọlọ ok ẹ̀yin náà ni wọ́n padà àwọn ẹ̀yin lẹ́lẹ́fẹ̀ẹ́ lógún ẹlẹ́fẹ̀ẹ́ peace kọ́ wá fi dípẹ́ ẹnu irun lẹ́nu pé mo wéré yín dáadáa ní pàtẹ́wọ́ fún mi ni. ilé ìlú sa ló gba wá mi ló gbẹ̀yìn nígbà pé agbódegbà yìí olóṣàgbódegbà ṣùgbọ́n ṣàgbódegbà ó lọ́wọ́ rù babaláwo yẹn dà tó sùn babaláwo yẹn náà ń ta ẹ̀. ṣé student àbí master? Yes, sir, student. báwo ló wá ṣe bí arọ yẹn nígbà tí dùn ẹ́ ní nǹkan ṣé bọ́ọ̀ náà lọ ṣògùn yẹn fún kí ló dé òun yẹ kó ṣe òun tí òfin rẹ̀ Ti ẹ lágbára ju pẹ̀lú lórí sá. ta ló bá yín kọ àwọn làyín ẹ̀kọ́ àwọn làyín dáadáa ta ló bá yín kọ́ òun lè wá tuntun èdè sí àwọn òkè gbogbo àwọn àjẹsára àbúrò ẹ̀ gọ́gọ́ lóòótọ́ abájú ẹ ṣáà ń lo agbára lé mi lọ́wọ́ ó ń wọ́ mi débi ni abájọ gbogbo yìí ṣá nǹkan bí mo ṣe débi o ó ṣàwọ̀ mi débi apapọ̀ ẹlẹ́yẹ náà fi ó ti yé mi gbogbo ń ṣàṣe very good abama ìgbé wọn ti sábà kan sí abá ní àwọn ẹlẹ́dẹ̀ ńláńlá wọn àgbẹ̀ wọn ti gba course wọn gbogbo nǹkan bí i àgbà ṣe town doctor town down relationship tó jẹ́ learning and culture ẹ bá ti ṣe gbogbo display tán nípa àwọn student wa kò ní lọ nílówó wọ́n lè fi bọ́ọ̀sì lọ gbé wọn láti campus wọ́n á jẹun bí wọ́n á gbádùn ara wọn wọ́n á tún pàdé àwọn èèyàn tó jẹ́ pé ibẹ̀ wọ́n á tún láti ibẹ̀ wọ́n á tún gòkè láti ibẹ̀ ṣùgbọ́n táwọn náà yìí èyí àwọn ọmọ ń bá bá wa ṣe wà nípa ìwé títí nílẹ̀ lọ́ba tẹ bá kọ àtẹ̀mí ọ̀la nínú àgbọ̀ ọjọ́ Great Idjerhe I love you. There's only one Great Idjerhe. If there really was another Great Idjerhe, it's a wonderful Great èyí tí mo sọ mẹ́ni pé nínú àtẹ̀mí ẹ̀sọ́ for learning and culture àbí ẹ̀sọ́ culture based lẹ́wà yìí ìyẹn ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ yìí ẹ máa rí pàtẹ lágbára Ọlọ́run ọlọ́àbámu ní ọlọ́àbámu ló ti rí o. Akórí adé o akórí adé o. lókì ọba Aláàfin wa ní kò gbẹnu sọ́hún gbà tó ti gbẹ̀kú jẹ mo ló gbé kíní ẹgbẹ̀wá ọ̀kẹ́ yẹn sí. wọ́n ti gbàdá gbálẹ́ yìí. nígbà tó kún jà lójú fẹ́ máa jẹ Aláàfin rè Aláàfin ó ń jayé ìkan gbómi ìṣọwọ́ dání ìkan gbé ayé tó jẹ lágbára o ṣé òun jẹ irú ayé náà lójú ayé ó jẹ breakfast.